dédé àsìkò yìí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò wa ṣe dáadáa la bá yín èmi máa ń nígbàgbọ́ pé dáadáa náà ni màmá bá yín lóòrèkóòrè nítorí pé ìgbádùn tiyín òun ló jẹ àwa lógún lóòrèkóòrè wọn la ṣe máa ń mú ètò tó máa ṣara yín lóore tó máa fi yín lọ́kàn balẹ̀ tó máa tún lé ayé yín ṣe àti ọ̀nà yín àtòwò yín la ṣe máa mú wá sí etí ìgbọ́ yín èmi ọmọ yín náà ní last born nílé yín àjọkẹ́ òrèǹtẹ̀ yín ọ̀wọ́n yèyí oge yèyí àṣà àsìtẹ́ bá ṣe ń délé ní o àwa la wá ẹ̀yin náà la kún màmá bá ní gbogbo ọjọ́ náà ni àwọn bàbá Alubarika bàbá wẹbi dànù tán wà ní Ìgbódù bàbá ẹ bá wa kí àwọn. ẹ ṣe yèyí oge àdúrà wa mọ̀ gbà àní ṣìṣe àní sì jẹ́ àwa la bẹ̀rẹ̀ ọdún ọlọ́run ẹ̀mí wájú rẹ́yìn ọdún o tí a sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé rògbòdìyàn wàhálà ọlọ́mọdàálẹ̀ Nàìjíríà o lórí aláṣẹ wa Ojútólé nọ́mbà 1 ọlọ́run jẹ́ káyé wọn túbà kó túṣẹ́. àmín bàbá kílé lè ṣàpè kọ́lọ̀ lẹ́nu ni ṣe white ní tèmi white. àbí o àníkà àfi funfun lẹ́yẹ ń ṣu àfi jẹ́ káwọn èèyàn mọ bó ṣe ń lọ. ó lọ ní bó ṣe yẹ kó máa lọ nìyẹn. Bàbá lè ní. ẹyin tí ń wù ẹtí pọ̀ lágbà. bẹ́ẹ̀ ni ò yàbí o lè ní nǹkan kan wà tí ó máa ń dà ní ayé èèyàn wú lọ́pọ̀lọpọ̀ tí àwa ọmọ ẹ̀dá tá a dẹ̀ kí ń kà kún tí òyìnbó bá máa pè é a ní promise tí Yorùbá bá máa pè é a ní àdéhùn àbí kan ní májẹ̀mú àwọn kan tún pè ní àlìkáwà ní wọn ní ẹ̀rù Ọlọ́run ọba ní àní àlìkáwà ò ní àlìkáwà ní ó a ní ẹ̀rù Ọlọ́run ká wá pa gbogbo ẹ̀ pọ̀ ká sọ pé àlìkáwà ní. ó ṣe ìyẹn ni pé àdéhùn bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ àdéhùn lẹ bá wá. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àdéhùn lẹ bá wá. ọ̀rọ̀ tó bá ní ti ní kìmí wọ́n mọ̀ pé lẹ máa bá wá síwájú mi ẹ sì mọ̀ pé bọ́rọ̀ náà bẹ́ẹ̀ sórí ní ayé yìí ayé níbẹ̀rẹ̀ àṣà sọmọ àṣà pẹ̀lú adìẹ ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n. kí ni mo wí. àṣà pẹ̀lú adìẹ ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n. ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n. ṣùgbọ́n àwọn méjèèjì wọn ò rọ́mọ bí. wọ́n wá lọ sọ́dọ̀ babaláwo tó mọ fádá. wọ́n ní ẹyin mẹ́wàá lẹ́ lò ẹyin mẹ́wàá ó ní àsábáyé kò yé ju méjì lọ òun sì ń yé tiẹ̀ ṣùgbọ́n kì í pamọ́ adìẹ ń yé àyédè tiẹ̀ òun ò tiẹ̀ rí bíi gbégéné bá ní àṣà bá ń wẹ̀yìn kiri àṣà bá ń wẹ̀yìn kiri tó jẹ́ ẹ̀gbọ́n fún adìẹ ṣàǹgbọ́rọ̀ mi ẹ̀yin pé mẹ́wàá ọba lọ́ọ̀dọ̀ adìẹ wá lọ sọ́wọ́n lọ bá babaláwo kó bá wọn béèrè kó bá wọn ṣètùtù káwọn méjèèjì ó bímọ papọ̀ adìẹ bá gbé nígbà tí ó dọ̀hún bá sọ pé tẹnìkan làwọn kọ́kọ́ rí wọ́n kọ́kọ́ ṣètò ń fóun babaláwo bá ní tẹnìkan lẹ kọ́kọ́ rí ó ní ó ti dá jẹ́ ká ṣe tiẹ̀ tó wá tí wọ́n rí tiẹ̀ náà wọ́n bá ṣe wúruwúruwúru wọ́n súre fún àdúrà gbà ó padà sílé ẹ̀gbọ́n padà dọ́dọ̀ babaláwo ní àbúrò rẹ̀ ó ní tẹ òun ti rí tiẹ̀ kí ló dé tí wò wá mọ́ ó ní olù oníkẹjọ ṣe tàwọn méjèèjì papọ̀ ní tí ẹnìkan la rí sí ẹyin mẹ́wàá lòún rí nígbà tí ó délé adìẹ ọba ọmọ mẹ́wàá lẹ́yìn ẹ̀ ó bá ní ọmọ ìyá mi àṣẹ bó ṣe rí rèé gbogbo ọmọ rẹ òun èmi ní kó tán ọmọ mi ni ó sì máa kó ọmọ rẹ ibi tíjà ti bẹ̀rẹ̀ láàrin ọmọ ìyá nù. kí ni mo wí. ibi tíjà ti bẹ̀rẹ̀ láàrin ọmọ ìyá nù. àlìkáwà ní ló yẹ. àdéhùn ló yẹ n ló ń ṣe gbogbo àwọn tá a wà ń bẹ̀ yìí. tán bá ti wọlé tán ń ṣe títí ń ṣànà ń ṣe gbá ń ṣe kinní kan
àdéhùn ní yẹ̀ làbámọ̀ fi ń bá wọn. Kí ni mo wí? Àdéhùn ló ń yẹ̀ làbámọ̀ fi ń bá wọn. Làkóbá fi ń bá wọn. Wọ́n è pa lálìkáwà ni, wọ́n è fìbọn pa lálìkáwà ni. Kòrókòrókòró tó ń sọ, ṣe bólówó ní mú, ṣe bíbínú Ọlọ́run ni. Tálíkà mélòó ní mú? Èmi ò bomú rí. Wèrè tí ń bẹ ní títì tó bomú, ṣẹ́kòró pa. Olówó ní mú, àlìkáwà ní gbogbo bí wọ́n bá ti sàlìkáwà ní tí wọ́n bá ti mú iṣẹ́, Ọlọ́run ó máa dẹ́rù bà wọ́n. Àlìkáwà ní tí wọ́n mú iṣẹ́, ṣe bí sojú àṣà, sojú adìẹ làṣà fi ń gbọ́mẹ̀. Kí ló rí ṣe? Àlìkáwà ní ìbẹ̀rẹ̀ òní. Mo máa ń sọ̀rọ̀ kan lọ́jọ́ ní, mo ní gèfèrí tẹ̀ ń wí pé ẹja padà sí wà gèfèrí ká lálìkáwà ní. Tá a bá lálìkáwà ní ayé òrojú. Tá a bá ní kẹ́ promise èèyàn kẹ́ mọ́ mú iṣẹ́, ó ní níṣe ń bọ́lẹ̀ tí lè bẹ́ mi ńgbà tí ìjẹ̀yàn lówó ṣe gbégi ní kankan abẹ́ igi lẹ́ẹ̀bá mi ń bá ṣe ibi mo bá wù ní lọ amẹ́yẹ àwọn tí ò tó wa tí wọn ò lè rìn bá wa ṣe rìn mọ́ ńgbò ti ku owó olówó mọ́lẹ̀ ọkàn ẹni tí ń ṣaburú gẹ̀ yìí balẹ̀. Kí ni mo wí fún ọ? Ọkàn ẹni tí ń ṣaburú òkè ń balẹ̀. Yóò ti wá balẹ̀, aláburú ẹ̀dá ọkàn rẹ̀ á balẹ̀, òun náà gan ó balẹ̀ láyé rẹ̀. Sórí mọ́jà sọ tá a bá mú àlìkáwà ní sọ̀rọ̀ àlè ọkàn wọn ò lè balẹ̀ Nàìjíríà yìí. N ti ń dẹ́rù bà wá nù, àìsóòótọ́ mọ́ ní ń dẹ́rù bà wá. Sórí téèyàn àlìkáwà ní ẹrù Ọlọ́run ni. Kí ló ní mo wí? Àlìkáwà ní ẹrù Ọlọ́run. Kéèyàn ṣe promise èèyàn, àwọn Ọlọ́run tó bá dépò yìí ń sọ déèyàn ńlá, ń rántí rẹ, ń ṣe kinní kan. Ẹlòmíì fẹ́ kú lórí àwọn tó ń dìbò yìí nísìn. Jẹ́wọ́n ó débẹ̀ tán ẹ lè wọlé wọn mọ́. Ọlọ́run sì ṣe èmi kúkú wálé olówó kan kí n sì bẹ̀ wọ́n lórí kan orí àtọ̀dọ̀ Ọlọ́run. Bí ìmọ̀yàn dáadáa gan ní gbowó lọ́wọ́ rẹ̀, bí ìmọ̀yàn dojú kò lè pè mí kí n gbé kọ́ rẹ̀, bí ìbá mọ̀yàn dáadáa láyé kò lè pè mí gbé. Mo lè gbé fóònù fọwọ́ àwọn ọmọ látàárọ̀ dalẹ́ èyí tí wọ́n bá sọ fún mi ní. Ṣé yóò ní jòkó ti orí èèyàn kan àbí pé kinní kankan àwọn sì ti bá ti yọ kúrò nínú òsì nísìn. Ṣàgàrí ètí wọnú ìjọba láṣẹ tọ́lọ́ ní ṣe rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe lálìkáwà nìkan mú iṣẹ́, ẹni ẹ bá lè ra nǹkan fún yóò ti fọkàn sí, ẹni ẹ bá ní ẹ̀ẹ́pù ẹ̀ síbi iṣẹ́ yóò ti fọkàn sí. Tẹ́ ẹ bá wá ṣe é mọ́ ẹ ti dọ̀tọ̀ Ọlọ́run. Aṣàlìkáwà ni má mú iṣẹ́ ọ̀tá Ọlọ́run ni. Kí ni mo wí? Aṣàlìkáwà ni má mú iṣẹ́ ọ̀tá Ọlọ́run. Kò ṣe ń tọ̀hún Ọlọ́run ló ṣe Ọlọ́run là bá ṣàlìkáwà ni. Ṣe bẹ́ẹ̀ ni mo lẹ́yìn ẹ̀yin lẹ́lẹ́ ń bọ̀ kémi lémi ó dúró dè yìí, kémi lẹ́yìn lé mi wá kémi mọ́ wàá bá yín. Ṣé kí n wá bí mo ṣe tó òní kù sí tọ́lọ́run fi lè ṣe ìyẹn tóbi níwájú àlìkáwà níwájú Ọlọ́run. Bàbá lálìkáwà ní fọmọ kó tọ́ nílé ìwé, ọmọ lálìkáwà ní kọ́mọ jáde ìwé tán kó ṣe dáadáa fóbi rẹ̀. Ó dijọ́ mẹ́jọ àlìkáwà ní ẹrù Ọlọ́run ní ẹrù Ọlọ́run làlìkáwà ní làṣà fi ń kọ́ máa díẹ̀. Ṣé rí eléyìí wípé wọ́n ní àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdí. Bàbá gúnyán nínú ewé ìtasebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yó gbogbo ìwọ tó ń báyàn dá májẹ̀mú tó ń ṣe promise tí o ò lè múṣẹ yálà láàrin tẹ̀gbọ́n tàbúrò, láàrin lọ́kọ-láya, boyfriend and girlfriend, aráàlú sọmọ ìlú, pásítọ̀ sọmọ ọjọ́, bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ẹ̀rù Ọlọ́run ni o, bó o bá ti lè gbé má wulẹ̀ ṣúrẹ́gúdú. Wọ́n mo ṣe sàsìkò yìí sọ fún ẹ wípé wá wẹ bí orí ẹ̀ dànù kò wá mọ̀ tó kàn ìyẹn nínú ayé ẹ. Wọ́n sọ́dọ̀ Baba Alubarika bá ẹbẹ̀rẹ̀ tó wà ní Igbódú. Kíbi tí wọ́n bá ti ń bọ̀ wọ́n ṣàwọn ọmọ ìmọ̀dé kòròdú garage kọ́ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road bọ́lẹ̀ ní Igbódú junction kó o béèrè Baba Alubarika bàbá wẹ̀bí dànù. Tàbí kó pe nọ́mbà yìí 08023829492 08023829492. Ọlọ́run aṣọ́ wa ìrè lójú owó rí ẹ̀jẹ̀ àmàmà àdéhùn ṣe ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.